wá ní táìmù kan ó ní ọ̀rọ̀ ìkóyà tí mo sọ yẹn, àwọn TV channel kan pè mí wípé kí n lọ ṣe 13 episode wa, kí n lọ fowó mi ṣe wa, but tí n bá ti ṣe tán àwọn ready láti gbà, mi ò fẹ́ dárúkọ TV channel yẹn, kò dẹ̀ sówó lọ́wọ́ mi. Mo sáré gádà àwọn change kan jọ, mo wá pe àwọn ọmọọṣẹ́ mi, nígbà yẹn a ṣe ń lo 60D. Àwa lọ sábúlé kan tó ń pè ní Ajangbójú, aṣáàpò kìíní yẹn pọ̀pọ̀ tó ní time tó fún mi, mi wà meet up time yẹn, gbogbo effort mi ṣe waste ni. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe, but ó dùn mí tó yẹ pé mi ò lè gbàgbé tí Jésù máa fi dé. Ṣé mọ̀, kí n má stress ara mi, ṣé stress ni mo fẹ́ sọ ni? Àti pé ìtàn pọ̀, àti pé ròjọ́, àti ṣé yẹn ni mo fẹ́ sọ ni? Àbí owó irú wa ògiri wa tí gbogbo ẹ̀ tá a dà papọ̀ tá a fi wọ location yẹn. ẹ wá wọ mi. Ọlọ́run ọba mi òjìjí bìrìkì ajípọ̀jọ́ kúdà sí ìyè. Ọba mi lánàá, ọba lónìí, ọba títí ayé àìní ìpẹ̀kun. Àìkú ló kọ yín, bàbá mi bí n bá jí lówùúrọ̀ máa kí yín, lọ́sàn-án máa fara mi yílẹ̀, bẹ́ẹ̀ lálẹ́ mi ò tẹ́lẹ́rú ẹni tí kí yín o. Ọba tó ní kí bẹ̀bẹ̀ ọmọ ọbẹ, ọba tó lè ní kí bẹ̀bẹ̀ ọmọ sì mọ́, ọba tó mú wa wà láàyè, tó tún mú wa rí àsìkò yìí. Àwa máa kí yín gbogbo ìgbà, akíyín lọ́kùnrin, akíyín lóbìnrin, akíyín lọ́mọdé àti lágbàlagbà. Ṣàlàáfíà lẹ bá gbogbo ara yín lé. Ẹ ṣeun torí pé ẹ̀yin lẹ ìjọ sú wa. Bẹ́ẹ̀ bàbá wètò yìí bó o láti fẹ́ ṣe. Ẹ̀yin lẹ ní ká máa wá, là ṣe ń wá. Ẹ̀yin lẹ ló ń dùn mọ́ yín gbogbo ìgbà, là ṣe ń tẹ̀ síwájú. Ẹ ṣeun. A tún ti débi ìṣe wa lónìí ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ bá a ti máa ṣe lórí ètò yìí, lórí ìkànnì Mondio TV. Tẹ́ǹtẹ̀ sójú ẹ̀ ní gbogbo ìgbà tó sì ń dún bó sì ń dún. A dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ará ilé tí ẹ̀ ń bá wo ètò wa Jẹ́ Ká Mọ̀ Ẹ́. Lágbára Ọlọ́run lónìí a tún ti lọ sí àwùjọ àwọn òṣèré gẹ́gẹ́ bí ìṣe wa. A tún ti gbé ìkan gbòógì kan nínú wa fún yín kẹ́tún lè jomi tó ká tún lọ jọ gbádùn ara wa bá a sì máa ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Nínú ẹni tó wà lórí ìjókòó lénìí, ẹni tí ó dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ará lé mọ̀ ni, ẹni tí ẹ mọ̀ dáadáa ni, òṣèré ni wọ́n, kódà adarí eré tún làwọn náà. Àwọn náà máa darí eré lóríṣiríṣi wọn, kí tó bá tásìkò wọn á dárúkọ àwọn eré tí wọ́n ti darí, eré tó ti tọ́ wọn jáde tẹ̀yìn náà wọn kí tí wọ́n lè ló ṣe kí ni gbogbo ẹ̀lẹ́ mọ̀ lẹ́nu lágbára Ọlọ́run. Ẹ̀wọ̀n wà lórí ìjókòó, màá béèrè orúkọ wọn, màá sọ fún gbogbo ara yín ilé ká lè bẹ̀rẹ̀ ètò tòní ní pẹrẹwu láti bẹ̀. Bàbá wa ẹ káàbọ̀ sí orí ètò yìí. Ẹ ṣé gan-an. A dúpẹ́ pé a pè yín pé sì jẹ́ wa ní òhò. Ọlọ́run ó mọ lọ́ra ẹ̀mí yín. Ọlọ́run wà ní fi ikú tọ́yọ́ pa gbogbo wa báyìí. Lágbára Ọlọ́run tá a ti ń ṣe inú iṣẹ́ yìí tí a fi débi tá a dé, Ọlọ́run máa mú wa tẹ̀síwájú. Àwọn aráalé lè mọ orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàsán gbogbo aráalé. Orúkọ tèmi ni Olúwatósìn Ìṣọ̀lá Abọ́dúnrìn tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mọ̀ sí Tọ̀mítì. Olúwatósìn Ìṣọ̀lá ọmọ Abọ́dúnrìn. Abọ́dúnrìn bọ́dúnyán. Béèyàn bá bọ́dúnrìn a jẹ́ pé àlejò onítọ̀hún náà lábí ọdún. Ẹ ṣé àlejò wa, ẹ káàbọ̀ sáàrin wa. Ọmọ bíbí ìpínlẹ̀ wo ni Abọ́dúnrìn? Ọmọ Ìbàdàn ni mí o. Ìbàdàn mi ṣògùn ní Olúyọ̀lé. Bẹ́ẹ̀ni, ọmọ Ìbàdàn ní. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣé gan olótù. Ẹ káàbọ̀, mo kí n lẹ́ẹ̀kan sí. Obi lásìkò tá a wà ẹ máa tó bí ọmọ ọdún mélòó báyìí? Ọmọ kékeré sì ni mí, ṣùgbọ́n jẹ́ kí n sọ báyìí, tó bá di ọjọ́ kejì oṣù karùn-ún ọdún tó ń bọ̀ ni máa pé ọmọ ọdún 43. Kábíyèsí Elédùmarè lórí òkè èpẹ̀.
àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ ṣé gan olóòtú. àdúpẹ́ àbáyín dúpẹ́ pé ọ̀kan àdúpẹ́ pé ọ̀sà. Elédùà wa lọ́ra ẹ̀mí yín á jẹ́ kẹ́ pẹ́pẹ́pẹ́. Ẹ wá ní pẹ́pẹ́ ìyà. Ẹ kàn ní wà lásán. Ẹ wá rí nǹkan rí ló gbà. Àwọn iléèwé wo ni ẹ là kọjá? Nígbà tí wá ń gbà yẹn, bí àwa ṣe gbọ́njú, ṣe ò pé láyè sìn ọmọ kékeré kọ́kọ́ máa lọ sí iléèwé àkọ́bẹ̀rẹ̀ nursery school yẹn náà ló máa ti bẹ̀ lọ sí secondary school. ṣùgbọ́n nígbà tí àwa nursery school wá gbà yẹn Grace and Glory ní Agége tàbọ̀n gbà yẹn, mo kọ́ lọ sí nursery school. Lẹ́yìn ìgbà tí mo ṣe bí ọdún méjì bẹ́ẹ̀ mo ṣẹ̀ wọ primary school yẹn Lágége náà, Methodist primary school ni mo ti ṣe primary mi gbà yẹn. So mo ṣetán níbẹ̀, that was 1992/1993. So ó yẹ kí n continue, mo rí admission sí Fetland tó wà Lágége, ṣùgbọ́n aláwọn ìṣòro kan, aláwọn òdòdó kankan gbà yẹn, so àwa páàkì lọ sí Ìbàdàn. So Ìbàdàn mo ti wá lọ sí secondary school mi gbà yẹn, Lágẹ̀lú grammar school ní Agúgù. So secondary school yẹn náà ni mo gbìyànjú láti parí kó tó wá di pé ọ̀rọ̀ tíátà wọ̀. So ọ̀rọ̀ tíátà yẹn fún mi ní àǹfààní láti tẹ̀síwájú, lọ ṣiṣẹ́ tíátà, kọ́ṣẹ́ ọwọ́, ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn. So nǹkan tí ó fún mi láǹfààní láti tún tẹ̀síwájú ni orí school start yẹn ni mo ti dúró. Ẹ ti gbìyànjú, Ọlọ́run ni kó dé gbìyànjú wa ládé. Bó wá ní ìrìn àjò tíátà tẹ́ tẹnubọ̀, bó gangan ló ṣe bẹ̀rẹ̀ tẹ́ fi bára yín nínú ìrìn àjò? Ìrìn àjò tó gùn gan ni o olóòtú, tí mo bá ní parọ́. Nígbà tí mo wà ní secondary school ìyẹn nìbàdàn, ó ní ọ̀gá tí mo kọ́ta rẹ̀ kọjá, wọ́n máa ń pe ọ̀gá mi yẹn ní Múyìwá Àjàní. Ìbàdàn náà wọ́n máa ń pè wọ́n ní bàbá Kóité. Bàbá Kóité? Bẹ́ẹ̀ ni, àjọ wà ní school ni. Báwọn ṣe ń ṣetán ní secondary school làwa wọlé, but ilé dádì wọn náà teacher ni wọ́n. So ilé dádì wọn ò jìnnà sí school wa, ṣe mọ̀ Lágẹ̀lú yẹn làwọn náà ti ṣetán. Báwọn ṣe ń ṣetán táwọn jáde òun làwọn wọlé. So wọ́n máa ń ṣe rìhásà nílé wọn tó jẹ́ ẹgbẹ́ school tèmi yẹn. So bá ti ń ṣe rìhásà gbogbo táàmì yẹn kò sí pé ẹ lọ sanwó fọ́ọ̀mù ẹ̀ṣẹ̀ ọkọ̀ pọ̀, tó bá ti nífẹ̀ẹ́ sí tíátà gbà yẹn ẹ lọ síbẹ̀ lọ wòran. Tán bá láìkì yín, tán bá rí pé náà ní interest, wọ́n lè pè yín àwọn náà jókòó báyìí, ṣe mọ̀ ti ọ̀dọ̀gà wà nìyẹn. Gbogbo kíní yẹn là ń ṣe ń gbà yẹn. Gbọ̀ngbà tí máa ṣetán tó tẹ́ bá ti parí school gbà yẹn, a máa lọ sí rìhásà, àwọn parents mi máa ń complain. So mi ò ní àǹfààní láti bá wọn tẹ̀síwájú. Ṣùgbọ́n mo parí secondary school mi tí mo wá sékòó, mo wá join àwọn kan Lucky Light movie concept náà ń jẹ́ nígbà yẹn. Ẹni tó jẹ́ olùdásílẹ̀ Lucky Light movie concept yẹn jẹ́ Lukman Abdulsalam, táwọn èèyàn mọ̀ sí Hamburger. So ọ̀dọ̀ wọn ni mo darapọ̀ mọ́gbà yẹn, tí mo dẹ̀ ní àǹfààní láti gba ìwé ẹ̀rí yẹn certificate lọ́dọ̀ wọn ní 2001 May 2nd lọ́jọ́ birthday mi gangan, mo lè gbàgbé láyéláyé. So bí ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ ní pẹrẹ o, tèmi náà wá di ọ̀gá ara mi. ọ̀gá ara yín láti May 2nd 2001 títí di àsìkò tá a wà yìí. Ọjọ́ náà ti gùn bí ọkùn. Kọ́lọ́ falùbáríkà sí, kọ́nà sì fèrè sí gbogbo ẹ̀. Kọ́lọ́ máa ṣe wá ní ẹ̀ tó máa pè tán ṣẹ́ nínú not how long. Síbẹ̀ náà a tún máa dúpẹ́. Bàbá ka 2001 síbi tá a wà yìí náà, yín náà ti gbìyànjú, torí nínú gbìyànjú yín òun ló mú yín débi tẹ́ wà lẹ́nu. Òun ló lè mú wa pẹ̀lú yín pé ó dáa o, ẹ̀yin náà o, ẹ wá bá wa dá ṣètò yìí. Torí ọ̀pọ̀lọpọ̀ wà níta tí àti ẹ̀ lè pé ókè, àti a gbọ́dọ̀ sọ pé a lè pè wọ́n, torí kò sẹ́ni tá a lè pè. Ṣùgbọ́n nínú ìgbìyànjú yín Ọlọ́run ló di ládé, àfi lè rántí ìròyìn pé nǹkan gbòógì ni wọ́n, káwọn náà bá wa dá ṣètò. Ó tó ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká wá sọ pé láti ìrìn àjò ọ̀hún, láti 2001 tí gbogbo ẹ̀ ti wá dà bó ṣe dà, ǹjẹ́ ẹ ti ní àwọn sinimá kankan tẹ́ ẹ ti ṣe tó jẹ́ tara yín? Mo ti ṣe díẹ̀, kọ́lọ́n bá fàlùbáríkà ṣiṣẹ́. Mo ti ṣe sinimá tó jẹ́ tèmi gangan, tí mo fi orúkọ mi àtowó mi ṣe, á ti máa lọ bí abí 4. Bẹ́ẹ̀ ni, mo ṣe Ọ̀kánjúwà, mo ṣe April 22, mo ṣe Èkó Yá. Ṣùgbọ́n Èkó Yá yẹn ní àwọn kankan tó jẹ́ pọ́rọ̀ ó sì máa dórí ẹ̀ tí ẹ bá béèrè lọ́wọ́ mi, sọ̀rọ̀ mi sí ẹ. Mo ṣe Èkó Yá,
mo dẹ̀ nìkan tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe tí kò ti jáde tó ń bọ̀ lọ́nà title ẹ̀ ò ní sí gbogbo òbí, to all parents. All parents. So àwọn tó jẹ́ tèmi gangan kò ṣe pé tí ọkọ̀ pè mí pé kí n wá darí tó jẹ́ tèmi ẹ̀yin gangan lẹ níṣẹ́ jẹ́ pé ẹ̀yin lẹ bẹ́ẹ̀ ṣe sáré sọ̀tún sáré sòsì láti gbé jáde. Ká wá nínú gbogbo ìrìn àjò ọ̀hún ká tó gbọ́ 2001 láti bẹ̀rẹ̀ láti 90s títí di ìgbà tí gbogbo ẹ̀ ti wá ń jọra wọn kí làwọn ìrírí má ní gbàgbé tí ẹ lè rántí pé kankan báyìí ó lágbára tó fẹ́ ilé mú yín sá padà pé mi ò ṣe mọ́. Olóòtú, ìrírí tí mo rí pọ̀ tó jẹ́ àwọn ìdojúkọ mi ò lè parọ́ fún yín. Àkọ́kọ́, mo kọ́ iṣẹ́ ọwọ́ tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ tí mo kọ́ painting and decorating ni. Mo lè kun ilé, mo dẹ̀ lè ṣe ọ̀dà, kò sí ọ̀dà náà tó wà tí mi ò lè ṣe. Ṣé mo ọmọkùnrin nígbà téèyàn ti kàwé mọ́ mọ́mì mi burú tí máa lò dáadáa tí máa dé láàrin èrò náà tí máa pariwo lé mi lórí pé orí nǹkan ó kàn dàgbà mọ́ àwọn ìyá Ìbàdàn yẹn ó kàn gàgà tí ò lọ́pọlọ kò kọ́ṣẹ́ ọwọ́ rádaràdá ló ń bá kiri. So mo first láti lọ kọ́ṣẹ́. Nígbà tí mo dẹ̀ kọ́ṣẹ́, iṣẹ́ tí mò ń kọ́ iṣẹ́ tí má ti lọ ṣe ni mo ti ń rówó tí mo fi maintain ara mi ní industry. Ṣe get. Ṣùgbọ́n gbà míì ọ̀gá mi like mi gan tó yẹ pé gbogbo àwọn ọmọọṣẹ́ tó nígbà yẹn mi nìkan ló máa mú lọ location. Sọ̀rọ̀ mi ti ẹ̀gbọ́n gbà tí mo ṣetán lọ́dọ̀ ẹ̀ ojú mi rí bí kí àwọn tí ó ti mọ̀ mí tú ọ̀gá mi pè mí lọ sí location kí n fi iṣẹ́ tó yẹ kí n ṣe iṣẹ́ ọwọ́ mi tí mo kọ́ kí n fi sílẹ̀ kí n gba location lọ kí n lò bí i 3, 4, 5 days ní location kí n má gba ájú kámẹ́rà kọjá. Kò ṣe pé wọ́n fẹ́ fún mi lówó iṣẹ́ ọwọ́ mi ni màá tó fi sponsor ara mi lọ máa fi padà kò ní yọ kankan. Ìgbà míì wọ́n tẹ̀lé pè mí pé kí n wá gba iṣẹ́ tí màá ní kẹ́lómi lọ ṣe tí màá lọ. Orí ìfẹ́ tẹ̀ ní ṣiṣẹ́ tẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ni. Ó wá ní táìmù kan ó ní ọ̀rọ̀ ìkóyà tí mo sọ yẹn àwọn TV channel kan pè mí wípé kí n lọ ṣe 13 episode wa kí n lọ fowó mi ṣe wa but tí má ti ṣe tán àwọn ready láti gbà mi ò fẹ́ dárúkọ TV channel yẹn kò dẹ̀ sówó lọ́wọ́ mi. Mo sáré gádà àwọn change kan jọ mo wá pe àwọn ọmọọṣẹ́ mi nígbà yẹn a ṣe ń lo 60D àwa lọ sábúlé kan tó ń pè ní Ajangbójú aṣáàpọ̀ kìíní yẹn pọ̀pọ̀ tó ní time tó fún mi wà meet up time yẹn gbogbo effort mi ṣe waste nìyẹn. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe but ó dùn mí tó yẹ pé mi ò lè gbàgbé tí Jésù máa fi dé. Ṣé mọ̀ kí n má stress ara mi ṣé stress ni mo fẹ́ sọ ni. Àti pé ìtàn pọ̀ àti pé èròjọ́ àti ṣé yẹn ni mo fẹ́ sọ ni àbí owó irú wa ògiri wa tí gbogbo ẹ̀ tá a dà papọ̀ tá a fi wọ location yẹn. Ẹ wá wọ mi. So though Ọlọ́run bá mi ṣe mo ti tún ìtàn yẹn kọ ṣe mọ̀ pé episode ni but mo ti tún kọ sí 2 hours nísìn very soon ẹ máa gbọ́ nípa ẹ̀. Ẹ ṣe àlejò wa a kí yín ẹ kú ohùn láti àárọ̀ a dúpẹ́ pé kò sú yín bí ẹ ṣe ń jù làwa náà hàn bá ṣe ń dá padà ẹ̀yin náà ń dá padà fún wa. Ká wá ní nínú gbogbo àwọn sinimá tẹ́ ti ṣe àbí àwọn tẹ́ ti báwọn èèyàn darí èwo gan ló jẹ́ káwọn èèyàn mọ̀ pé arákùnrin kan wà tó ń jẹ́ Tọ́mítì. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ kí n sọ pé gbogbo iṣẹ́ tí ó ti ara mi jáde ni Ọlọ́run bá mi jẹ́ kó rìn díẹ̀. Èmi fúnra mi ò lè sọ pé bí báyìí ló ṣe rí. In fact kí n má parọ́ fún yín mi ò tí ì ṣiṣẹ́ púpọ̀ táwọn èèyàn ti mọ̀ mí ṣe understand ìgbà mi kò tẹ mi fúnra mi ò mọ̀ pé èèyàn mọ̀ mí mo kàn lè débì kan kọ́kọ́ tí máa dárúkọ mi kí n tó débẹ̀ ṣe get ṣùgbọ́n tí n bá fẹ́ mention orúkọ pé kí n kàn tẹ̀ wá wò pé kí n má borí Ọlọ́run mọ́ra ó ní iṣẹ́ kan tí mo ṣe iṣẹ́ yẹn ò ṣiṣẹ́ tó tóbi gan ṣùgbọ́n Ọlọ́run fún iṣẹ́ yẹn ní àlùbáríkà táìtù iṣẹ́ yẹn ìbàjẹ́ èmi ni mo kọ́ bọ̀ èmi kọ́ ni mo ní. Ọmọ tó ní iṣẹ́ yẹn wà ní Ghana lọ́dún yẹn kò rí mi rí lẹ́yìn location kan gbà ẹ́ mo yá àjòjì ní Kòròdú so continuity mi mú wá sí location yẹn mo dẹ̀ rí pé ọmọ yẹn ní station lè bá mi ṣe nǹkan báyìí wọ́n lè bá mi ṣe bí one scene but tó like iṣẹ́ mi
ó kàn travel padà, mi ò ní nọ́mbà ẹ̀ lọ́wọ́, ó kàn wá nọ́mbà mi kan níjọ́ ó kàn chat mi lórí WhatsApp ni hello Tommy tí mo ní àtàlù mo bá sọ̀rọ̀ alágbájá bàbá ó kàn send the picture to snap ní location yẹn tí mo gbá tí mo yá jòjì ó kàn send ẹ̀ sí mi. mo dẹ̀ rí ìwọ ní ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi wá story kan tó fine, nǹkan báyìí mo fẹ́ kẹ́ fún mi, nǹkan báyìí ni mo fẹ́. Níbo ló wà? Ó lóun sí Nàìjíríà, òun wà ní Ghana. Okay, mo dẹ̀ kọ story yẹn, mo dẹ̀ explain fún nǹkan báyìí ló ṣẹlẹ̀, ó lóun like ó dẹ̀ wá sí Nàìjíríà, adẹ̀ ya movie yẹn ọlọ́ndẹ̀ fàlù barikas. In fact iṣẹ́ yẹn rìn láti bẹ̀rẹ̀ ọlọ́ndẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. So lẹ́yìn yẹn ọlọ́mọ tó wá ṣiṣẹ́ kan ọdẹ́rìn dé tí mo fi fada yẹn bọ̀dá ọ̀gá wa Ọdúnládé Adékọ́lá tí mo fi wọ́n pè lédò iṣẹ́ yẹn náà tún ń rìn. So láti bẹ̀rẹ̀ lọ àwọn iṣẹ́ tá a ṣà ń ṣe kan gbogbo ẹ̀ṣà ọlọ́run ṣà ń gbàdúrà láti bẹ̀ ṣá. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nínú ìrìn àjò iṣẹ́ adarí eré tí ẹ̀ ń ṣe, àwọn olẹ́jọ́ jẹ́ bí akẹgbẹ́ àbí àwọn olè ń bá ṣe papọ̀? Ṣe mọ̀ pé igi kan ò lè dágbó sí, ẹnìkan sì jẹ́ àwádé, ọ̀pọ̀ èèyàn ní jẹ́ jàmọ́. Àwọn olẹ́jọ́ ń ṣe papọ̀ tó jẹ́ pé béèyàn bá tiẹ̀ dé koríta kan àdí pé jẹ́ n sáré pé lágbájá, jẹ́ n sáré pé tàmẹ́dò. Àwọn wo ló jẹ́ alábàáṣepọ̀ tí yín? Ọ̀pọ̀ tí bá ní kí n máa dárúkọ, máa bẹ̀rẹ̀ láti orí ọ̀gá mi Don Richard, máa dárúkọ ọ̀gá mi Wàsíù Adéyanjú, máa dárúkọ ọ̀gá mi Abíọ́dún Adéṣínà Ẹ̀yẹlé Funfun, máa dárúkọ ọ̀rẹ́ mi Kabir Òkèdára, ọ̀rẹ́ mi ni. Mo máa dárúkọ ọ̀gá mi Ṣẹ́gun Ògúngbè, mo máa dárúkọ ọ̀rẹ́ mi Olúmídé Akínkúnmi, yes, ọ̀rẹ́ mi dáadáa ni. Mo máa dárúkọ Káyọ̀dé Àlùbáríkà, K Àlùbáríkà. Máa dárúkọ mo láwọn èèyàn tó pọ̀, mo dẹ̀ tó láwọn àbúrò náà tó yẹ pé àwọn náà direct. Mo máa dárúkọ Tósìn Ìgbélẹ́yìí, ọ̀rẹ́ mi kan náà wà ní industry ta close dáadáa, Máyọ̀wá Wọ̀lúmátẹ̀, wọ́n máa pè ní Mates. Mo láwọn èèyàn dáadáa, àbúrò mi kan náà wà Apá, Ọlọ́run gbà fún lọ́wọ́lọ́wọ́ báyìí, lágbára Ọlọ́run kò dẹ̀ ní wálẹ̀. Àbúrò mi ni tó yẹ pé tí nǹkan bá rí bákan àjọ máa ń pera wa, àjọ máa ń sọ, in fact àti sọ̀rọ̀ lé ní so bẹ́ẹ̀ lọ tẹ́ pé mi ò lè. Torí ẹnìkan ìjà wà dé tó bá fi síbí lẹ́ni ó lè fi síbí lọ́la. Tí èèyàn bá ti wá sọ pé òun lè dá ṣe, òun mọ̀ tán, wọ́n ní ẹ má sọ pé ẹ ti gbọ́n torí ìmọ̀ sì tún pọ̀ tá a fẹ́ kọ́ sí. Tá a bá ti wá ń bára wa rìn, a jẹ́ ká máa nímọ̀ sí lójoojúmọ́. Ìdí tó fa ìbéèrè mi nìyẹn. Ẹ ká wá sọ pé àlejò wa pé níbi tí a bá ìrìn àjò dé lẹ́nu iṣẹ́ eré orí ìtàgé ní koríta, ìbéèrè tí ó ṣe pàtàkì sí mi tí mo máa ń bi gbogbo àlejò tí n bá ní lórí ètò yìí ni ibi tá a bá rìn àjò dé nínú iṣẹ́ orí ìtàgé báyìí àti sinimá mọ́ YouTube gbogbo ẹ̀ mọ́ra wọn, ojú wo lẹ fi ń wo ibi tó lè dé ní ọdún 10 síbi tá a wà yìí? Ṣé pé ní iṣẹ́ tá à ń ṣe yìí, iṣẹ́ wa, iṣẹ́ eré orí ìtàgé, pé bí ọdún 10 sígbà bí ọdún 10 síbi tá a wà yìí, bí ipò wo ni iṣẹ́ wa lè wà? Bí ipò wo lẹ́rù pé ó ti lè dé? Pàápàá pẹ̀lú YouTube àtàwọn bẹ́ẹ̀. Iṣẹ́ wa ti ń gbòòrò sí gan. Tẹ́ bá wò dáadáa rí pé ó ti yàtọ̀ sí tàtẹ̀yìnwá. Owó téèyàn lè ṣe jù láyé tó lè fẹ́ tìyàn lówó téèyàn sì lè gain jù lọ́wọ́lọ́wọ́ báyìí, iṣẹ́ wa ni. Ṣùgbọ́n téèyàn bá mọ wé, ẹni tó bá mọ wé ló mọ̀wé. Àlejò wa ṣe tá a bá wà wò, kí ni ọ̀rọ̀ àmọ̀ràn tẹ́ lè bá wa fún àwọn ọ̀dọ́ tó ń wò wá láti ilé? Ẹlòmíín wà tó ń wò wá láti ilé ń sìn pé iṣẹ́ ìtì ẹ̀ ń wù mí, kémi náà di adarí eré, kémi náà di director, kémi náà di actor, àti àwọn kan náà tó ti wà nínú already tó jẹ́ pé wọ́n ti wà nínú iṣẹ́ yìí, ṣùgbọ́n ẹlòmíín wà tó jẹ́ pé bó ṣe wà lẹ́nu iṣẹ́ yìí ojú ń kan wípé bó ṣe délé ni kó náà di Fẹ́mi Adébáyọ̀, ó di Ọdún Adékọ́lá, òun ò sì mọ̀ pé ìrìn àjò yìí kì í ṣe ìrìn àjò ọjọ́ kan. Kí ló ọ̀rọ̀ àmọ̀ràn tẹ́ lè fún wọn? Ẹ̀yin tèmi nílé, ọ̀rọ̀ mi ò ní pọ̀. Alákọ̀ọ́kọ́ tí màá kọ́ sọ ni pé iṣẹ́ tíátà dùn gan-an, ṣùgbọ́n bákan méjì ni. Ìwọ tó bá rí pé iṣẹ́ tíátà ló simple jù, òun ló easy jù láti ṣe láyé, wàláhì ó máa easy fún ẹ láti ṣe. Ṣùgbọ́n tó bá rò nírò pé òun ló le jù, ó máa le jù láti ṣe o. Gbogbo ìgbésẹ̀ a fẹ́ gbé pátápátá ní iṣẹ́ tíátà, ẹ jẹ́ ká gbìyànjú ká kọ́ṣẹ́. Olóòtú, téèyàn bá kọ́ṣẹ́ ní iṣẹ́ tíátà,
ó máa ń nira díẹ̀ o. Ọlọ́run ó máa ń nira díẹ̀. Ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ wa ń sìn, ọ̀pọ̀lọpọ̀ kọ́ṣẹ́. Ọkọ̀ ọ̀rọ̀ tó bá kàn ti bá wọn ti rówó kan táwọn fi lè produce, táwọn lè kó fún jẹ́ tó kó bá wọn produce. Wá kàn wọ industry. Wọ́n bá ti kó fún producer kan gbowó, wá kàn bá wọn direct ni. Irú àwọn actors bẹ́ẹ̀ yẹn lẹ máa ń rí nínú iṣẹ́ wọn tó jẹ́ pé kọ́ máa pẹ́ àbáwọn lè ṣe act báyìí torí pé wọn kọ́ nǹkan tó yẹ kọ́kọ́ tó bẹ̀rẹ̀. Ẹ̀yin tèmi mo rọ̀ yín, mo bẹ̀ yín, kẹ́ ẹ tó sọ pé ẹ fẹ́ di producer, ẹ kọ́kọ́ try láti lọ kọ́ṣẹ́. Ẹ rí pé ìyàtọ̀ wà láàrin àwọn tó kọ́ṣẹ́ àti àwọn tí kò kọ́ṣẹ́. Alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, èèyàn kì í kánjú lábẹ́ gbóná. Ibi tó bá máa dé láyé yìí, èèyàn máa débẹ̀. A kì í kánjú tùlú ọ̀rán. Bẹ́ẹ̀ni. Ìgbà rẹ̀ tó ṣe lọ bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká ṣe sùúrù. Tí ó bá tó orin ẹnìkan sọ wípé ẹ kúrò lọ́nà, ẹ jẹ́ kán rí mi. Ọlọ́run sì ṣetán láti fìyàn wọn ni. Ọlọ́run bá ṣetán, ẹni tó dún àwọn jù kò dá ẹ dúró. Ọlọ́run á kàn fà á yọ ni pé àsìkò ti tó láti jáde. Ẹ jẹ́ ká ṣe sùúrù. Tí ẹ bá ń go through, tẹ bá ń face àwọn challenges kan lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ ní faradà. Ẹ má jẹ́ kí anybody discourage yín. Then ẹ dẹ̀ má gbégbèsè máa fi nǹkan tí mo ní wá nǹkan tí mo fẹ́. Kò lọ títí ni o. Ọlọ́run kò lọ títí ni o máa ń lọ bí òrìrì ayé ò tó bí ọ̀pá àgbọn. Ẹ wà focus, ẹ máa gbàdúrà, ẹ dẹ̀ máa ṣọ̀lẹ̀, ẹ máa ṣọ̀rọ̀ jùmọ̀. Jọ́kan Ọlọ́run á ṣàmì sí. Wọ́n tún rèé o, ẹ̀yin ará ilé, ẹ̀yin ọ̀dọ́, ẹ tún ti gbọ́ tuntun lé ní. Mo sọ fún yín, mo ní ọjọ́ mẹ́jọ àfi tó o bá ní nǹkan ṣe ò ní rí nǹkan mú lórí ètò yìí. Èyí tá a gbọ́ ń jẹjọ ó tún yàtọ̀ sí tèmi. Wọ́n tún ti sọ fún yín o, ẹni bá ti fẹ́ kí o ṣe kí ni kó gbọ́. Àwọn kìrìsìtẹ́nì á ní ẹni tó bá létí kó gbọ́ ohun tẹ́mi sọ fún ìjọ. Tá a bá sọ, tá à ń sọ, wọ́n ní bá a gúnyán sínú ewé, bá a ṣe bẹ̀ẹ́ nú èkú ẹ̀pà, ẹni tá yó á yó. Bá a bá sọ náà tá a fojoojúmọ́ sọ, ẹlòmíà ní kí náà sọ ni. Ìgbẹ̀yìn ẹ̀sìn rèé kèé dùn. Ìbá sàn ká máa tẹ́tí gbọ́ ká sì máa mú lò. Torí tí yín náà láti mú àwọn àlejò wa kán lè máa bá wa dá yín lẹ́kọ̀ọ́ sí lọ́jọ́ mẹ́jọ kí ayé gbogbo wa kó lè gún régé. Torí orílẹ̀-èdè tá a wà yìí kò rọrùn. Kẹsàn kálukú sì gbọ́dọ̀ ṣe kíni ká sán ṣòkòtò wa ká sì mọ ọmọ ẹni tá à ń ṣe. Lágbára Ọlọ́run kì í dùn kó pọ̀. Ṣókí báyìí náà lọ́bẹ̀ oge. Ibi ìlà fàdàgbà ètò rọ̀ sí. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹ jẹ́ n sáré sọ fún àlejò wa kán bá a sọ fẹ́yìn ara lé kẹ́ máa bá wa wo ìkànnì NOLLYWOOD TV. Pápá ètò wa yìí jẹ́ ká mọ̀ ẹ́ kẹ́ máa bá wa wò ó. Bẹ́ẹ̀ ṣe ń bá wa wò ó kẹ́ tó máa bá wa wò síwájú sí. Bẹ́ẹ̀ni. Kí n tó lọ síbẹ̀ yẹn olóòtú ẹ pò orílẹ̀ kan. Ẹ yẹ kẹ́ sọ pé tó ṣe bí òwe. Ká wá sọ fún yín pé ẹ pa mi. Bọ́dà tó ṣe bí òwe. Ẹ pa mi now you are talking. Ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi. NOLLYWOOD TV ò kí ń ṣe àìmọ̀fó lóko. In fact, èmi lè sọ fún yín dáadáa nípa wọn. Torí wọ́n ti táṣẹ̀ tèmi rí lára àwọn iṣẹ́ mi kan. Àìsùnmisọ́lá ó sì wà lórí YouTube gangan. So NOLLYWOOD TV wọ́n ń ṣe báyìí. Tó bá dẹ̀ ṣiṣẹ́ fún yín, tó bá bá yín ṣiṣẹ́ yín, wọ́n máa ń fúnṣẹ́ ní follow up. Wọ́n yàtọ̀ sáwọn YouTube channel kan tó jẹ́ pé tó bá ti lóòdù iṣẹ́ báyìí wọ́n ti lóòdù ẹ̀ nìyẹn wàhálà tí nìyẹn. Àwọn tó bá yín polówó, àwọn bá yín fún ní follow up títí táàmì ọ̀dẹ̀ kì í jẹ́ràn lówó. Táàmì tó bá jọ ṣàgrímẹ̀t pẹ̀lú yín ni. Ọmọ yá, wọ́n á dẹ̀ fún yín, wọ́n á fi hàn yín gan bí iṣẹ́ yín ṣe lọ, bọ́n ṣe wo iṣẹ́ yín sí, wọ́n á dẹ̀ sanwó fún yín. Wọ́n ń ṣe báyìí, wọ́n yàtọ̀ gan. Dẹ̀ orí ètò tá wà yìí, jẹ́ ká mọ̀ ẹ́ àbí jẹ́ ká mọ̀ ẹ́. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa wo ètò yìí dáadáa. Kí wọ́n náà mọ̀ mí. Ṣé mọ̀ pé tí kò bá sírò ètò báyìí nísìnyí ẹ lè mọ̀ wá. Ẹ lè mọ̀ bá ṣe bẹ̀rẹ̀, ẹ lè mọ̀ bí tá dé, ẹ lè mọ̀ bí gbogbo ẹ̀ ṣe ń lọ. So ẹ jọ̀ọ́ ẹ máa wo ètò yìí dáadáa. Ó máa wá kẹ́yìn náà ó sì máa kàn yín. Kò síṣẹ́ téèyàn ṣe láyé téèyàn kì í di celebrating díẹ̀. So ẹ̀yin náà lágbára Ọlọ́run bó iṣẹ́ tẹ̀ ń ṣe á máa yọrí sí rere. Ẹ máa wo ètò yìí, kò ní sún yín ṣe o. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́. Owó tẹ dẹ̀ fi ń sub tẹ fi ń wò wá náà lágbára Ọlọ́run àpò náà ò ní gbà. Ó ṣe máa rí nìyẹn. NOLLYWOOD TV iléeṣẹ́ yẹn máa ròkè o, iléeṣẹ́ yẹn ò ní jọ, àti gbogbo àwọn àti olóòtú àti gbogbo àwọn tó wà behind the camera àti gbogbo àwọn workers tó wà ní company pátápátá àmàjò yín ṣe o. Ẹ ṣé gan. Ẹ ṣé àlejò wa, a dúpẹ́ pé a pè yín pé ẹ sì jẹ́ wa níhò. Lágbára Ọlọ́run bẹ́ẹ̀ sì wá síbí bẹ́ẹ̀ náà lè ṣe máa dé ilé yín láyọ̀ àtàlàáfíà. Lágbára Ọlọ́run ibi la tún máa fi àdàgbà ètò rọ̀ sí lọ́sẹ̀ yìí. Lágbára Ọlọ́run ní ọjọ́ mẹ́jọ a tún máa pàdé lórí ètò wa, ètò yín jẹ́ kí n mọ̀ ẹ́ kí ìwọ náà mọ̀ mí. Èmi ò ní sọ fún yín pé lágbájá lẹ máa bá pàdé lọ́jọ́ mẹ́jọ, ṣùgbọ́n àárín èmi àti yín ẹ mọ̀ pé a kì í hìrà tí ò lọ́mọ nú. Lágbára Ọlọ́run ní ọjọ́ mẹ́jọ ìní a ó tún pàdé òde lórí ètò yìí tí kò tó dìgbà náà
ire kàǹkà.